ìmáàmù wọ́n padà sí Mẹ́kà wàláì tàláì ṣé bàbá tó bí òun bàbá tó bí tọ́lé àtúnyẹ bàbá tó bí ẹ tán ìdí bàbá wọn mẹ́ta sẹ́yìn ṣé orúkọ mùsùlùmí náà jẹ́ bàbá mẹ́ta ni mo sọ bàbá great grandfather ẹ lọ orúkọ tó máa jẹ ẹ ṣe máa fi ilẹ̀ Lárúbáwá kí ló wà nínú ẹgbẹ́ yẹn kéwù gan so orí burúkú wo ló wà bẹ́ẹ̀ kí ló táwọn yẹn máa ń sọ̀rọ̀ bíi wèrè bẹ́ẹ̀ tó ní ẹ ti dàrú mò ń kéwù mò ń sọ èdè ẹnìkan ní bóyá mò ń sọ tápà mò ń sọ jẹ̀bú mò ń sọ Haúsá èmi náà gbá Haúsá náà mo gbá Haúsá dáadáa. torí ẹ pẹ́ńlẹ̀ Haúsá. bẹ́ẹ̀ ni sà so èdè lásán sí wádìí tá a máa fi wá tí àwọn ọmọ wèrè kan máa bá wa wọ́n máa fọwọ́ lálẹ̀ níwájú àwọn bàbá tó bí wa níwájú àwọn bàbá tó bí wa. wọ́n ní súnà ànábì ní gbogbo àwọn nǹkan tí. sọ́mọ ànábì làwọn ànábì ló bí ẹ ó ní bàbá tiẹ̀ ànábì ló bí ànábì náà kan ti yàkàyàkà ànábì náà ẹ̀yin náà lẹ́sọ pé wọ́n pátá ẹ̀yin náà lẹ́sọ pé wọ́n bá ọmọ ọdún márùn-ún sùn ẹ̀yin náà àbádàbí náà kọ́ ni ṣé bí inú Kùránì náà ti ká gbọ́n sẹ́ńtà jáde fún wa béèyàn bá sẹ́rí bàbá mi téèyàn bá ń wá onígbèsè tó jẹ bàbá ẹ̀ lówó tí ò bá sọ̀rẹ̀ á pàdé ẹni ìyá tiẹ̀ náà jẹ lówó àwọn ọmọ Lárúbáwá náà ayé Lárúbáwá ò ní dáwọn ò ní sórí rẹ̀ ẹ tó bá tó pè mí gan tó bá tó pè mí ẹkẹni kan tó fẹ́ kí n dáhùn sàlẹ̀ Lárúbáwá kò ní dá fún wọn. ẹ lọ́kàn mi pẹ̀lú èdè nínà èdè ẹ sísà sédè Ọlọ́run yẹn ni sédè tọ́lọ́run gbọ́n yẹn. wọ́n ní èdè yẹn ni ẹ lè fi gbàdúrà tí Ọlọ́run máa understand jù láyé ìsìnlẹ̀sọ̀ Ọlọ́run. wọ́n rí sọ náà náà láti sọ láyé àwọn tí wọ́n bá wọn sọ́dọ̀rùn wọ́n bá wọn sọ́dọ̀rùn ilé mi sọ pé wọn ò gbọ́dọ̀ sọ sí mi máa ń ṣe. àmọ́ ẹ yọ Rasaki kúrò ní ọkọ yìí. Abdulrasaq lórúkọ mi. yẹn kí ló dé tẹ. gbogbo wa la ti gbọ́ nǹkan tí bàbá Sokoti tí wọ́n sọ ẹ jẹ́ kí n wá wọnú ọ̀rọ̀ ní báyìí bàbá wa Fadilati Sheikh al-Marhum Adam Abdullahi Al-Alori kí Ọlọ́run kó bá kẹ́ bàbá wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní inna kabira bila ilmu ma'a sugara inna saghira lahu ilmu ma'al kubara bàbá ní inna kabira bila ilmu tẹ́ bá rí àgbàlagbà tí ò ní làákàyè tí ò ní mímọ̀ máa sugara òun àti ọmọ kékeré ẹgbẹ́ ni wọn nítorí pé àgbàlagbà tí bá ń ṣe láńgbáláńgbá òun pẹ̀lú ọmọ kékèké ẹgbẹ́ ni wọn. inna saghira lahu ilmu ma'al kubara tẹ́ bá wá rí ọmọ kékeré tó ní làákàyè òun pẹ̀lú àwọn àgbàlagbà torí pé ipò àgbà ni wọ́n máa tò sí wọ́n máa pè dá sọ́rọ̀. bàbá Sokoti òwe tẹ́ ẹ pa nínú ọ̀rọ̀ yìí òun ni mo fẹ́ pa padà fún yín o wọ́n ní ẹ sọ wípé èèyàn tó bá ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ onígbèsè bàbá ẹ̀ tó jẹ bàbá ẹ̀ lówó tó ń wá ó ṣeé ṣe tí ẹni tó ń wọ̀ bá ṣọ́ra kó pàdé ẹni tí ìyá ẹ̀ tó jẹ lówó bàbá Sokoti ẹ ti pàdé ẹni tí ìyá ẹ̀ ń jẹ lówó ṣé ẹ mọ̀ dí tí mo fi sọ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ sọ nínú ọ̀rọ̀ kìíní yìí àwọn ọmọ yín ló máa dùn mí fún jù ìdí ni wípé ẹ ti tọwọ́ bọ nǹkan tó ṣe pé aṣọ ìyí ara yín ti bẹ̀rẹ̀ sí fàyà ẹ mọ̀ tẹ́ ẹ tọwọ́ bọ̀ yẹn ni ẹ ti tọwọ́ bọ ṣọ̀lọ̀ ẹ ti lọ ṣẹmọ̀ ó dàbí labalábá mi ní báyìí ẹ ti lọ dìgbò lẹ́gùn ẹ ti dìgbò lu ẹ̀gún ẹ sọ̀rọ̀ sí Islam ẹ sọ̀rọ̀ sí Rasulullah sallallahu alayhi wa sallam ṣé ẹ ṣèbí wípé ẹ̀sìn Islam ẹ̀sìn agbóolé ni àbí àwọn èèyàn kan ni ẹ mọ̀ wípé an insult to the Holy Prophet sallallahu alayhi wa sallam is an insult to Almighty Allah ọba tó ṣẹ̀dá wa tẹ ẹ bá ti insult Ànábì sallallahu alayhi wa sallam ẹ ti insult Ọlọ́run nítorí pé Ọlọ́run ọba tó rán ṣẹ́ òun náà ni ẹ mọ̀ ẹ gbọ́ òwe Yorùbá ní ṣe bí àgbàlagbà nìyẹn wọ́n ní tí a bá mú ajá lẹ́yìn tí èèyàn bá dagi bo ajá yẹn bí ajá ò bá sí lẹ́yìn ẹni ta ló máa nà ẹ ti kọjú àyè yín ṣé ẹ mọ̀ ọjọ́ tí mo ti mọ̀ wípé bàbá yìí ṣé wọ́n dúró déédéé ṣá ọjọ́ tí mo ti mọ̀ nígbà tẹ́ ẹ lọ sí Amẹ́ríkà tẹ́ ẹ dé wọ́n béèrè question lọ́wọ́ yín pé kí experience yín nípa Amẹ́ríkà tí ẹ lọ wọn kò yín sórí ìjókòó ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ sọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ẹ jọ ń ṣe fíìmù ọ̀pọ̀lọpọ̀ ò tọ́ ọmọ ṣé ẹ fi pé títọ́ ọmọ tẹ́yìn tọ́ ọmọ tí yín lọ́mọ tí yín fi yè bàbá ṣé ẹ rí sà làákàyè yín sà ó dàbí pé Amẹ́ríkà tẹ́ ẹ lọ yẹn òtútù ti ṣòkẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin tọwọ́ bọ ìsìláàmù ẹ jẹ́ kí n wá sọ àwọn kọ̀ọ̀kan fún yín sà ṣe rí tí èèyàn bá máa ń sọ̀tì láyé àkọ́kọ́ ni pé tí ẹ bá rí èèyàn tó jókòó tó sọ pé Arabic language pé kí Arabic language ló jẹ́ mọ́ ṣèbí mi náà gbọ́ Haúsá bí ìgbà pé èèyàn ń sọ tápà wàláhì ẹ fi ignorant yẹn fi hàn ní ẹ jẹ́ káwọn ọmọ yín kó lè sèse àwọn yín tọ́kàwé ẹ sọ pé language Arabic language wípé kí ló jámọ́ ẹ lọ bèrè lọ gbogbo àwọn historian kò sí èdè kan tó wà well structured
an historically rich language tó dàbí èdè Lárúbáwá. Ẹ gbọ́ nǹkan tí mo sọ, kò sí èdè kan tó wà well structured, an historically rich language tó yẹ pé nínú history tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa pé èdè yìí rich dáadáa, nǹkan tí mò ń sọ ò lè yé yín nítorí pé ẹ̀yin pẹ̀lú ọmọdé ẹgbẹ́ ni kò lè yé yín, àwọn tó lè yé ló máa yé. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ní kọ́kọ́ máa sọ pé kí ni èdè Lárúbáwá because you hate Islam, ìyẹn number one. Number two, Abdulrazak tẹ́ ń jẹ́ ṣe báwọn bàbá yín ló fún yín. So nígbà tẹ́ ẹ bá ń condemn Islam, ṣé àwọn bàbá yín kọ́ lẹ́ ń condemn yẹn? Ọmọ àlè ní fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ní máa sọ bẹ́ẹ̀. Ẹ wá lanu, ẹ lanu gbà. Aṣọ yìí ti ya, àbùkù ti bẹ̀rẹ̀ sí kàn yín. Ṣé bí àwọn kéékèèké tí wọ́n ṣe yẹn, àwọn kéékèèké yẹn wọn ò lọ́jọ́ ọ̀la ni, wọn ò lọ́jọ́ ọ̀la. Ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ wá sọ pé Muhammad wo ẹ tún jẹ́ nǹkan kan mọ́ bí Israel láàyè tàn án dá. Bí a ṣe sọ pé Muhammad wo yẹn láti àsìkò tẹ́ ẹ ti sọ yẹn, gbogbo nǹkan ibikíbi tẹ́ ẹ bá ti ní àyàfi tẹ́ ẹ bá tún bá o, gbogbo ibi tẹ́ ẹ bá ní èdè tẹ́lẹ̀ bí Israel láàyè tàn án dá. Muhammadu Rasulullah lẹ́yìn sọ pé Muhammadu wo la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bí ṣe mọ́ náà ti yàkàyàkà ẹ̀, ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí yàkàyàkà, ẹ ti bẹ̀rẹ̀ sí tẹ́, ẹ ti bẹ̀rẹ̀ sí kàbùkù, àbùkù ti bẹ̀rẹ̀ sí kàn yín. Ẹni wọ́n sọ wípé ó bá ọmọ kékeré sùn, ẹ ní làákàyè rárá, ẹ ní ọpọlọ rárá, ẹ mọ̀ wípé Islam lẹ́ ń sọ̀rọ̀ sí, ṣé ẹ̀yin lè dá survive, ọmọ yín lè dá survive, gbogbo nǹkan tẹ́ ẹni hàn lè dá survive without Muslim around you. Ṣẹ̀ṣẹ̀ bí pé ẹ̀yin nìkan lè dágbére ayé ni, alábùkù níyín, ẹ níyì ẹ lẹ́yẹ mọ́, alábàdàbà yín ti dìgbò lẹ́gùn, aṣọ yín ti bẹ̀rẹ̀ sí fàya láti àsìkò yìí lọ. Kí lẹ fi Islam pè? Kí lẹ fi Rasulullah sallallahu alaihi wasallam kí lẹ fi pè? Ṣẹ̀ṣẹ̀ bí èèyàn yẹpẹrẹ lásán ni, ẹ lọ gbogbo àwọn historian, ẹ mọ nǹkan tí wọ́n kọ nípa Ànábì sallallahu alaihi wasallam ni. Ṣé àwọn ọmọ yẹn, àwọn tí wọ́n ń sọ yẹn, àwọn tó hàn láyé tí wọ́n ò ní lẹ́yìn ọ̀la, àwọn ìyẹn lè wá bá wọn gbà á, wọ́n ní ọ̀rọ̀ tí òmùgọ̀ bá sọ ẹnu aṣèrè láti gbọ́, ẹ̀yin wá jókòó, àwọn dìdìrìn, àwọn amukumọ́kọ, afọ́jú ń bá rọ̀ rìn, àwọn ìyẹn náà jókòó wọ́n rẹ́rìn. Ẹ jẹ́ kí n wá sọ fún yín, globally today ẹ̀yin sọ̀rọ̀ nípa àwọn Lárúbáwá, ẹ sọ pé kò ní dáa fáwọn Lárúbáwá, àṣé ẹ̀ tiẹ̀ láyé, àṣé ẹ̀ tiẹ̀ dá, àṣé ẹ̀ tiẹ̀ ń ṣèyàn. Globally today kí ló tà ń sọ́fà because of Arab oil. Globally lẹ́ni everybody ló mọ̀ lára wípé ìjà ń ṣẹlẹ̀ ní Gulf. Ẹ̀yin wá ń sọ̀rọ̀ Lárúbáwá, bàbá Ṣòkòtì labalábá yín ti dìgbò lẹ́gùn, aṣọ yín ti bẹ̀rẹ̀ sí fàyà o, pẹ̀lú ẹni tẹ́ ẹ fi kọ́ ànábì yẹn, àbùkù ti bẹ̀rẹ̀ sí kàn yín. Láti ìsìn lọ ẹ máa wo ọmọdé yín tó búrò kò ní o, torí pé èyí ń ṣàgbàlagbà, tẹ bá jàgbàlagbà ní àgbàlagbà òní tó kókó máa sọ orú ẹ̀ tó wá ń bojú ẹ̀yìn. Ọjọ́ tá a bá bojú wéré òun kọ́ ni igi máa ń bínú. Ẹ ti kàbùkù o, la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.